Ile-Ẹjọ tó ga jùlọ sún ìgbẹ́jọ́ lórí gbèdéke níná owó náírà àtijọ́ síwájú, bẹ́ẹ̀ làwọn èèyàn kò gbowó àtijọ́ mọ́. Ìrètí àwọn aráàlú láti mọ pàtó ọjọ́ tí gbèdéke níná owó náírà àtijọ́ yóò kásẹ̀ nílẹ̀ àti ibi tí ìdájọ́ yóò dé dúró lórí ẹjọ́ tó wà ní kóòtù kò wá sí ìmúṣẹ. Níṣe ni ilé-ẹjọ́ gíga jùlọ nílẹ̀ wa sún ìgbẹ́jọ́ síwájú. Wọ́n ló di ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kejì yìí, ìyẹn ọ̀sẹ̀ tó ń bọ̀, káwọn tó bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí ẹjọ́ náà. Ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí, ìyẹn ọjọ́ 15 oṣù kejì yìí, ni adájọ́ John Okoro tó léwájú àwọn adájọ́ 7 ti kóòtù tó ga jùlọ ọ̀hún ti sọ pé ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀ lórí ẹjọ́ táwọn gómìnà ìpínlẹ̀ 3 kan gbé wá síwájú àwọn láti tako gbèdéke ọjọ́ 10 oṣù kejì ọdún yìí tí báǹkì àpapọ̀ ilẹ̀ wa kéde pé nínú àwọn owó náírà àtijọ́, ìyẹn 200 náírà 200 náírà, 500 náírà 500 náírà àti 1,000 náírà 1000 náírà yóò dópin torí wọ́n ti pààrọ̀ àwọ̀ àwọn owó wọ̀nyí, wọ́n sì ti fojú owó tuntun náà léde. Àwọn gómìnà ìpínlẹ̀ 3 tí wọ́n pẹjọ́ tako ìkéde ọ̀hún ní Zamfara, ìpínlẹ̀ Kaduna àti ìpínlẹ̀ Kogi. Ọjọ́ 9 oṣù kejì yìí ni wọ́n pẹjọ́ nípasẹ̀ agbẹjọ́rò wọn, amòfin àgbà Abdulhakeem Mustapha, ẹni tó ṣojú fáwọn kọmíṣánná fétò ìdájọ́ láwọn ìpínlẹ̀ 3 lórúkọ àwọn gómìnà wọn. Mínísítà fétò ìdájọ́, amòfin àgbà Abubakar Malami, ní olùjẹ́jọ́ lórúkọ ìjọba àpapọ̀. Lẹ́yẹ òsọkà ní ilé-ẹjọ́ tó léwájú àwọn kóòtù gbogbo nílẹ̀ wa ti pàṣẹ lọ́jọ́ náà pé kí báǹkì àpapọ̀ àti ìjọba sì mọ́wọ́ dúró ná lórí gbèdéke ọjọ́ 10. Wọ́n ní káwọn èèyàn máa ná owó méjèèjì, ìyẹn owó àtijọ́ àti owó tuntun nìṣó, títí tí ìgbẹ́jọ́ yóò fi wáyé lọ́jọ́ 15 oṣù kejì yìí. Àṣẹ yìí ló túbọ̀ mú kára dé àwọn èèyàn tí wọ́n ti kó ọkàn sókè lórí ọ̀wọ́n gógó owó tuntun àti káràkátà tó dẹnu kọlẹ̀ lórí gbèdéke ọ̀hún kí wọ́n tó sòórọ̀. Àmọ́ bó ṣe kù ọjọ́ díẹ̀ kí ọjọ́ 15 tí ìrètí wà pé ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀, àìfararọ, àròyé, ìwọ́de, ìfẹ̀hónúhàn àti ìpèníjà ló tún gbàlú kan lákọ̀tun. Èyí kò ṣẹ̀yìn báwọn báǹkì kan, àwọn ilé epo, àwọn oníṣòwò, àwọn onímọ́tò tó fi mọ́ ilé-ẹjọ́ nílẹ̀ yìí kò ṣe gba owó àtijọ́ náà lọ́wọ́ àwọn aráàlú, bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo wọn o. Wọ́n láwọn ò fẹ́, owó tuntun ni wọ́n ń gbà tàbí kí wọ́n fowó ṣọwọ́ lórí ẹ̀rọ sí ara wọn, èyí tí wọ́n ń pè ní tiransifá. Àwọn ọ̀gá àgbà báǹkì kan ṣàròyé pé bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ làwọn gbọ́ nípa àṣẹ ilé-ẹjọ́ tí gbogbo ẹjọ́ ń pẹ̀kún sí náà, síbẹ̀ àṣẹ yìí ò tí ì lè rẹ́sẹ̀ walẹ̀ lọ́dọ̀ tàwọn torí báǹkì àpapọ̀ kò tí ì kọ̀wé sáwọn nípa ẹ̀. Ilá ò sì lè ga ju onírè lọ. Báǹkì àpapọ̀ ló gbọ́dọ̀ sọ fáwọn bóyá káwọn sì máa gba owó àtijọ́ náà nìṣó. Nígbà tí báǹkì náà kò sì ti wí nǹkan kan, etí lobìnrin fi ń gbóhùn orò, làwọn fi àṣẹ tí kóòtù gíga jùlọ náà pa ṣe. Lára àwọn ọ̀gá báǹkì náà tún sọ pé owó tuntun ò sí lọ́wọ́ àwọn mọ́, èyí tí wọ́n kó fáwọn ti tán, èyí ni kò jẹ́ káwọn rí owó náà fi ṣe ìpààrọ̀ fáráàlú. Gbogbo ìpọ́njú táwọn èèyàn ń dojúkọ yìí ló mú káwọn ìwọ́de bẹ̀rẹ̀ sí wáyé káàkiri àwọn ìpínlẹ̀ kan. Àmọ́ lọ́tẹ̀ yìí, àwọn ẹ̀ka iléeṣẹ́ báǹkì àpapọ̀ ní ọ̀pọ̀ àwọn olùwọ́de kó rẹ́rẹ́ wọn lọ. Wọ́n ní kí wọ́n ṣẹ́ owó àtijọ́ ọwọ́ àwọn sí tuntun, kí wọ́n sì rọjú gbèdéke yìí torí ìnira tí ètò ìpààrọ̀ owó yìí mú wá ti fẹ́ sún àwọn kan gírí. Èyí wáyé nípínlẹ̀ Edo, Delta, Ògùn, Ondo, Ọ̀yọ́ àti Rivers. Àmọ́ Yorùbá bọ̀, wọ́n ní bá ti ṣe làáwí, ẹnìkan kì í yan àna ẹ̀ lódì. Ọ̀gá àgbà báǹkì Central Bank of Nigeria CBN Godwin Emefiele tilẹ̀kùn mọ́rí ṣèpàdé pẹ̀lú ààrẹ ilẹ̀ wa Muhammadu Buhari lọ́jọ́ ajé Monday ọjọ́ 13 oṣù kejì yìí nílé iṣẹ́ ààrẹ l'Àbújá. Lọ́jọ́ kejì, Emefiele sọ̀rọ̀ nípa wuyewuye náà pé kò sídìí kan láti fi ọjọ́ kún gbèdéke ọjọ́ 10 oṣù kejì táwọn ti mú gẹ́gẹ́ bí ọjọ́ tí níná owó àtijọ́ gbọ́dọ̀ dópin. Ó ní lọ́dọ̀ tàwọn o, ọjọ́ náà ni àwọn owó àtijọ́ ti di kọ̀ǹdẹ̀ lọ́jà. Bákan náà ló di ẹ̀bi owó tuntun tí kò sí nítaru àwọn olókoòwò ẹ̀rọ POS àtàwọn olóṣèlú kan. Ó láwọn ni wọ́n ń ra owó tuntun lábẹ́nú tí wọ́n sì ń fi ṣòwò pẹ̀lú èrè gọbọi láti ní aráàlú lára. Níṣe lọ̀rọ̀ rẹ̀ yìí sì tún kó ìpayà báwọn èèyàn tí owó àtijọ́ náà ṣì wà lọ́wọ́ wọn, tí wọ́n ń retí ohun tí ilé-ẹjọ́ yóò sọ lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 15. Wọ́n ní bí ifá ilé-ẹjọ́ gíga jùlọ bá fọ́re, ṣùgbọ́n títí báǹkì àpapọ̀ kò fọ́re, ìrònú di méjì fábomi sẹ́nu fẹ́ná nìyẹn. Iná ò gbọ́dọ̀ kú, omi ò sì gbọ́dọ̀ jò dànù.
ṣá lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ yìí agbẹjọ́rò olùpẹ̀jọ́ Mustapha pe àkíyèsí ilé-ẹjọ́ gíga jùlọ sáwọn awuyewuye tí ọ̀rọ̀ yìí ti dá sílẹ̀ nígboro. Ó láwọn ti kọ̀wé ẹ̀sùn tako gómìnà báǹkì àgbà ilé wa Godwin Emefiele torí bóun àtàwọn báǹkì abẹ́ rẹ̀ ṣe kùnà láti tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ gíga jùlọ náà tí wọ́n ń kọ owó àtijọ́ sáwọn èèyàn lọ́wọ́. Ó ní ìwà arúfin àti ọ̀yájú nìyẹn jẹ́ sí ilé-ẹjọ́ gíga jùlọ, torí ẹ̀ àwọn fẹ́ kí wọ́n kọ́ ọlọ́gbọ́n kó lọ́ọ́ fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ láhàámọ́ torí ilá ò gbọ́dọ̀ ga ju olókun lọ. Wọ́n tún ní àwọn rọ kóòtù olùborí náà láti tún àṣẹ rẹ̀ ọjọ́ sí pa níwọ̀n ìgbà tí ìgbẹ́jọ́ tó yẹ kó wáyé lọ́jọ́ 15 ọ̀hún kò tún bẹ̀rẹ̀ mọ́, kí wọ́n kéde pé káwọn èèyàn sì máa ná owó méjèèjì nìṣó. Bákan náà ni wọ́n fi tó ilé-ẹjọ́ náà létí pé àwọn ìpínlẹ̀ 3 ni wọ́n ń pẹjọ́ tẹ́lẹ̀, àmọ́ ẹjọ́ ti fẹjú kankan o. Àwọn ìpínlẹ̀ míì ti kọ̀wé pé kí wọ́n forúkọ àwọn kún olùpẹ̀jọ́. Wọ́n ní lórí ọ̀rọ̀ tó délẹ̀ yìí, àrùn tó ń ṣogójì ló ń ṣọ̀ọ́dúnrún ni, ohun tó ń ṣàbọ̀yàdé gbogbo ọlọ́ya ló ń ṣe ni. Àwọn ò sì fi ti òṣèlú ṣe rárá. Àwọn ìpínlẹ̀ náà ní Katsina, Èkó, Cross River, Ògùn, Èkìtì àti Sokoto. Bó tilẹ̀ jẹ́ pé nínú gbogbo àwọn ìpínlẹ̀ wọ̀nyí, Sokoto nìkan ni ẹgbẹ́ òṣèlú rẹ̀ yàtọ̀ tí wọ́n jẹ́ People's Democratic Party PDP. Àwọn yòókù àti ìpínlẹ̀ tó pẹjọ́ àti ìjọba àpapọ̀ tí wọ́n pè lẹ́jọ́ All Progressive Congress APC ni wọ́n. Nígbàtí onídàájọ́ John Okoro máa gbé ìpinnu ìgbìmọ̀ onídàájọ́ náà kalẹ̀, ó ní ìgbẹ́jọ́ kò ní lè bẹ̀rẹ̀ lọ́jọ́ náà. Ọjọ́ 22 làwọn máa ráàyè tẹ́tí sí atótónu àti àwíjàre olùpẹ̀jọ́ àti olùjẹ́jọ́. Ní ti ọ̀rọ̀ àwọn ìpínlẹ̀ táwọn náà fẹ́ darapọ̀ mọ́ olùpẹ̀jọ́, wọ́n gbà wọ́n wọlé wọ́n sì kí wọn káàbọ̀. Lórí ẹ̀bẹ̀ pé kí wọ́n kéde ọjọ́ míì gẹ́gẹ́ bí gbèdéke, wọ́n ní kò sídìí láti ṣe bẹ́ẹ̀ torí àwọn ti sọ tẹ́lẹ̀ pé kí wọ́n jẹ́ kówó tuntun àti tàtijọ́ sì wà níta káwọn èèyàn máa ná wọn títí tí ìgbẹ́jọ́ yóò fi bẹ̀rẹ̀. Ìgbẹ́jọ́ ò sì tí ì bẹ̀rẹ̀, àwọn ò nílò láti ṣe àwítúnwí kankan lórí ìyẹn. Ní ti bí wọ́n ṣe fẹ̀sùn kan Emefiele àtàwọn báǹkì tí wọ́n ń kọ owó sọ àwọn aráàlú lọ́wọ́, wọ́n ní ìwé ẹ̀sùn náà kò ṣojú ṣara tó. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ pèsè ẹ̀rí láti fi hàn pé ẹ̀bi Emefiele ni, kí wọ́n sì fi ibi tó ti tàpá sáṣẹ táwọn pa hàn ní pàtó, kí wọ́n kọ̀wé náà dáadáa. Ìgbà yẹn làwọn tó lè gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Ibí yìí ni ẹjọ́ náà dé dúró di bá a ṣe ń sọ yìí. Ìrètí àwọn èèyàn ni láti mọ bí ìgbẹ́jọ́ yóò ṣe lọ sí lọ́sẹ̀ tó ń bọ̀. Bákan náà sì ni wọ́n retí pé kí làásìgbò lórí ọ̀rọ̀ owó àtijọ́ àti tuntun yìí rọjú láti mú ara tu aráàlú àtàwọn ọlọ́jà. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.